أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Kí gbogbo wa ní gbogbo ayé tí a bá wà pé kí Ọlọ́run bá kó máa ṣàìkú pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run bá kò ní da ẹnì kọ̀ọ̀kan wa láàmú. Ọlọ́run yóò mọ kún wa, yóò pẹ̀lú wa, yóò fi gbogbo wa ní àyàbalẹ̀ ní gbogbo ibi tí a bá wà. À ń fi àsìkò yìí tún fi kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Kristẹni pé wọ́n kú palẹ̀mọ́ Kérésì. Gbogbo wa náà ká wá kó gbogbo àpapọ̀ ká pé a kú palẹ̀mọ́ ọdún. Ọlọ́run bá yóò jẹ́ kí kárẹ́yìn ọdún láyọ̀ àtàlàáfíà. Èyí tí ń sì ń bọ̀ náà kó náà bá kọjá kó sojú wa. Ọlọ́run bá kó wọ́n fi wá ṣe àwátì láàrin ara wa síra wa. Fídíò yìí mo kàn fẹ́ fi kọ́kọ́ fi clear ọ̀rọ̀ kan torí pé ọ̀rọ̀ ń bọ̀ ní lórí àwọn ọ̀rọ̀ yìí gidi gan. Ọ̀rọ̀ wà nílẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré tó jẹ́ pé àwọn kan tí tán ń pera wọn lọ́mọ ọkọ gan pàpà nínú ilé ayélára tó jẹ́ pé nígbà tí ojú ọ̀rọ̀ bá délẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ mọ́ pé gbogbo wọn ṣe ń jánu fatafata. But I used to tell people something. Kì í ṣe pé bẹ́ẹ̀ mo ní grudges kankan pẹ̀lú ilé ayélára, kì í ṣe pé mo back out pẹ̀lú nǹkan tí ń lọ nílùú, but wọ́n ní bí ẹyẹ bá ṣe fò ìyẹn ṣe máa ju oko rẹ̀. The main reason is that they look at it bí ìgbà tó yẹ pé bóyá ayélára ló assign mi láti máa ṣe àwọn nǹkan tí mò ń ṣe. Meanwhile àwọn ayélára gan fúnra ara wọn they later come to discover pé ẹnìkan bá wọn sọ̀rọ̀ nípa ìrẹ́jẹ tí wọ́n ṣe fáwọn. So and to God be the glory. Onítọ̀hún sì ti bẹ̀rẹ̀ already, so they now come to join me. Kì í ṣe pé bóyá wọ́n sọ pé gbàrà mi dẹlẹ́rù. Mo sọ fún yín pé mo ti ṣe àwọn interview kan síwájú pẹ̀lú Rilwan Ibrahim Abolore, and before then mo gbé àwọn kíní ẹ̀ ó ti wà nínú àwọn videos mo ti ṣe sẹ́yìn láwọn video gbé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n bá story ibi kíní ti ṣe wà. Tẹ́ bá tún padà wo àwọn video mi ẹ̀ tẹ́sí tó padà lọ rí wo interview tán ṣe pẹ̀lú Rilwan àti àwọn ọ̀rọ̀ míì tí tún wáyé látẹ̀yìn wá lẹ́yìn gbogbo ẹ̀ padà máa discover pé ọ̀rọ̀ yìí òdodo ni ọ̀kan ṣo ni àwọn òṣìṣẹ́ kúrò lórí rẹ̀ completely. So lórí báyìí mo fẹ́ kẹ́ lórí mọ́ kíní kan pé àdúpẹ́ fọ́lọ́run pẹ̀lú gbogbo àwọn scenario tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá nìsín tí ń fi ojú òdodo hàn. So ọ̀dọ̀ wa nìkan nílùú Ògbómọ̀ṣọ́ láti ń fọkàn sí pé àwọn kan náwó wọn torí Ọlọ́run, àwọn kan sì ń bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Ẹ̀yin létí ìsọ pé bóyá àwọn gangan fúnra ara wọn náà fọwọ́ ara wọn bàjẹ́. Ọ̀rọ̀ náà ní padà wá bí ọ̀rọ̀ tá a fi wá mọ̀ pé ṣé àwọn ni wọ́n ń bàjẹ́ fúnra ara wọn ni àbí ṣé àwọn ni wọ́n rán wọn lówó bàjẹ́ láti pé kálọ̀ọ́lì máa fi owó wọn ẹ̀ káwọn bá wọn náà sórí ìbàjẹ́, àbí ṣé àwọn náà lọ rí fi ìwà fi bà wọ́n lórúkọ jẹ́ táwọn èèyàn wá ń lérò pé wọ́n ná owó lórí ìbàjẹ́ ni tí ó jẹ́ pé àwọn tó ń ṣe ìbàjẹ́ ni wọ́n ń ṣe ìbàjẹ́ tó yẹ pé a ò fẹ́ lérò wípé a ò fẹ́ sọ pé bóyá olówó kò rẹ̀ kàyé láti pé ibi tí ó bá fẹ́ já sí níbi ìbàjẹ́ iná ni ó kàn mọ́ bá lọ. But nǹkan táwọn kan ní tó yẹ pé problem tó pọ̀lọpọ̀ wọn tí wọ́n ní nínú àwọn olówó ni pé ẹni tó bá kọ́kọ́ dé tó bá kọ́ wá complain tó kó complain wọn bá wọn, eléyìí ló respect wọn, eléyìí ló gbà wọn lórí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run. So nídìí èyí gbogbo tó nítọ̀hún bá ti fẹ́ àfi kí àwọn kan bá fẹ́ láti pé àwọn ọmọ obìnrin ni pé wọ́n ń gbà á lẹ̀ ni, tí mo sì mọ̀ pé ẹni tó wá gbé wá bá wọn yìí ó ti fi ṣe àbùkù fún àwọn tó jẹ́ pé tó lè bá wọn ní orúkọ jẹ́. Èmi Zubairu Muhammad Taofeek mo sọ kíní kan several times mo sì ń tẹnu mọ́. Mo ní gbogbo ẹni tí Yunusa tó bá ti fara hàn pátápátá wàláhì tàláhì gbogbo ayé ọ̀padà gbúrò onítọ̀hún. Kódà wọ́n bá gbúrò rẹ̀ ní ti dáadáa kó dúpẹ́ fọ́lọ́run, but wọ́n ní gbúrò onítọ̀hún ní ti dáadáa. Lórí aburú ni wọ́n ti mọ̀ gbúrò. Ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín. Ẹ wo àwọn alágbára àwọn olówó àwọn onígbogbo ẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá níbi tá à ń pè wọ́n
táwọn wá rírì fún wọn tí máwọn àfáà ní ìsìn nígbà tó pọ́n láwọn ti lọ rí ṣe tiẹ̀ ẹ wo orú nǹkan tí ń bá wọn ní ìsìn ẹ wo orú àbùkù tí ń bá gbogbo wọn báyìí ní ìsìn nílé àbùkù tí ń bá wọn ní ìsìn you can't go to court because they are all things that are for real tẹ́ ẹ bá wálé lọ sí court ibi tẹ́ gbé tó fi commit ara yín náà nìyẹn sọ pé àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí Ọlọ́run kọ́ lẹ́ fi ń ṣe àṣẹ ògbà fọ́lọ́run àbáwọn tí ń ran níṣẹ́ ni wọ́n lọ rí jíṣẹ́ mi lọ́tọ̀ tó ṣe yẹ kẹ́ jáde kẹ́ sọ fún gbogbo ayé pé àwọn tí mò ń ran tá à ń ran níṣẹ́ yìí o ọ̀tọ̀ ní nǹkan tá a rán wọn ọ̀tọ̀ ní nǹkan tá a lọ rí jẹ́ níṣẹ́ fún wa tí gbogbo ayé ò ti mọ̀ wípé ọ̀tọ̀ níṣẹ́ tẹ́ rán wọn ọ̀tọ̀ ní tán lọ jẹ́ níṣẹ́ fún yín nínú nǹkan tá à ń sọ wípé ọ̀tọ̀ níṣẹ́ tó wọn náà ọ̀tọ̀ níṣẹ́ tó ń jẹ́ fún wọn ni pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ níbi tí wọ́n ti ń ṣètò bá ní ìmáàmù Ọ̀yọ́ wọ́n á jẹ́ kí wọ́n á mọ bí ara mi léèrè wọ́n á tún fi léèrè náà wọ́n á tún wá fi bí ẹ̀yin alágbára tẹ́ wà nílùú Ògbómọ̀ṣọ́ àtàyẹn lágbára tẹ́ wà níta Ògbómọ̀ṣọ́ tẹ́ ń kún Yínúsà lọ́wọ́ iṣẹ́ láabi tó ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ó wá ń yà mí lẹ́nu mo wá ń béèrè ìbéèrè tó pé mi ò mọ̀ bóyá ilé ever bẹ̀rù Ọlọ́run lọ́kàn ara yẹn tẹ́ fi lè fún mi lésì rẹ̀ àbí tẹ́ fi lè fún gbogbo ayé lésì rẹ̀ wípé àbọ̀rọ̀ ti ṣe rí nì ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí so right àbí kò right lójú gbogbo ayé èmi pẹ̀lú lọ́ọ̀yà kan jọ discuss online wọ́n pè mí lọ́ọ̀yà yìí bá mi sọ̀rọ̀ gidi gan a jọ sọ̀rọ̀ at length pé n tó ń fẹ́ mọ̀ ọ̀rọ̀ tí mi pẹ̀lú lọ́ọ̀yà yẹn sọ gan ló trigger àwọn nǹkan tó jáde tí mo sọ̀rọ̀ báyìí mo fi Ọlọ́run ọlọ́jọ́ ni mo fi búra fún yín wàláhì mi ò gbọdọ̀ kúrò fún yín mo wà lọ́wọ́ bí mo gbé ti jókòó tí mo gbé ti ń ṣàṣàrò mi most times torí ooru torí gbogbo ẹ̀ ìṣàṣọ tí mo wọ̀ lọ́ta aṣọ tí mo mọ̀ ọ́ láti mo fi gba afẹ́fẹ́ tí mo bá ń ṣàṣàrò ní pé àwọn eré nǹkan tí wọ́n ibi tí afẹ́fẹ́ tí mo fẹ́ sí mi lára ibi tí mo bá jókòó sí that is it ìṣẹ́pàṣọ àwọn òde mo ti jókòó bí ara àwọn tẹ̀síwá mi fi ṣiṣẹ́ lọ́wọ́ náà ni mo bí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tó gbé di bí mi lè rọrọ̀ yẹn mo á tàjọ sọ̀rọ̀ yẹn mo á ṣètò wọn á rí sí mọ̀ pé nǹkan tí mo sọ náà ní ìdílọ táwọn èèyàn mi ṣì ní gbọ́ tí wọ́n ń gbé nígbèkúgbè tó ń sọ di ègbó mọ́ mi lọ́wọ́ mo ń sọ ọ̀rọ̀ ní nǹkan tí ò bá yé yín lẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ mi àbí ẹ̀yin náà lọ́ọ́ ṣe findings yẹn wà bọ́ sórí comment section pé bàbá yìí ọ̀rọ̀ tó ń sọ yìí ò dáa ò kò rí bẹ́ẹ̀ o bọ́lọ̀ ti ṣe rí ni kí lè rí sí nípa rẹ̀ dáwọ́ come out and say tell people pé bó ṣe rí ni you look at it as pé mo fi ń build the content èébú tẹ̀ ń bú mi gan ẹ̀ tó fi ń create content fún mi ní dúpẹ́ ẹ̀ tó ń mú mi láti lọ́ọ́ ṣe ìwádìí àwọn nǹkan mi tí mi ò bá mọ̀ èébú tẹ̀ bú mi ò ní fẹ́ gbà pé kó bá mi lára lọ bẹ́ẹ̀ ẹrù bẹ́ẹ̀ nìkan ní ìkìlẹ̀ ń wo fídíò mi ni àwọn ọmọ mi ń wò náà àwọn ọ̀rẹ́ àwọn ọmọ mi ń wò àwọn àna mi ń wò àwọn ọ̀rẹ́ mi náà ń wò wọ́n tá a jọ ṣe dàgbà tá a ṣe gbogbo wọn ń wò so tí mi ò bá lè protect orúkọ mi tí mo kí lọ́ọ̀rọ̀ pé mo fi dúró dìwòye lórí ọ̀rọ̀ yìí ojú nǹkan tí mo ní sọ pé my throw in the towel lọ I'm not earning from it and I did not sign any contract with anybody I keep saying this thing every day mi ò sign a contract pẹ̀lú anybody but mo kàn rí pé reality ni mo dúró lórí òdodo pé mi ò ní fẹ́ kán rẹ́ ọmọ làkejì jẹ ilé ayélujára la kọ́kọ́ ń bá lọ́ta ẹgbẹ́ àfẹ́ kán rí ayélujára jẹ nígbà tó dẹ̀ tún lé ẹ̀sìn tó wá tó fẹ́ bá ẹ̀sìn jẹ́ lórúkọ pé ń sọ̀rọ̀ ẹ̀sìn nílùú ẹ̀ ń gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ẹ̀ ń gbà kú lọ́wọ́ ẹlẹ́tọ̀ tọ́wá ní ká mọ́ dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ àbẹ́yìn ọba tẹ̀ níbi wálé rí báwọn èèyàn ọba tẹ̀ níbi wálé pé kí ló dé tàbí ní afẹ́ mọ́ sọ̀rọ̀ ṣé ẹrù bọ́lọ́hùn níbi wálé rè ni because we have the chance and Ọlọ́run fún wa lóhùn yẹn ó dẹ̀ fún wa lágbára fún wa ní gbogbo ẹ̀yìn tí yẹn bá ní ọ̀nà sójú ọ̀nà títọ́ náà wà èyí táwa rí lànà yìí and it will be written on us wọ́n kọ kalẹ̀ fún mi mọ́ ò lè dára rẹ láàmú wọ́n bá ṣe dáadáa máa gbà wọ́n bá ṣe bí lórí ìrìn yìí máa gbà bó ń ṣe ń bú mi ẹ mo ní mọ́ bú ẹ kábíyèsí àlágbà tó bú mi wé kí ni mo sọ fún mo ní mo ti fà ẹ́ lọ́nà ọba lọ́wọ́ mo ní mo fà ẹ́ lọ́nà ọba lọ́wọ́ mo ti ṣàdúrà dáadáa òun pẹ̀lú àmọ̀tẹ́kùn ń bọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo fi Ọlọ́run ọba kí mo sì mo fi búra fún yín mi ò ní time láti mo fẹ́ mọ̀ gbìyàn lẹ́jọ́ kí mo ṣe báyìí pé deformation of character lágbáyà gbàgbé ogún mi àwọn jọ́sùn mi àkànlọ́ ni máa feed àwọn ọlọ́pàá máa feed ìjọba ni máa feed àwọn ọlọ́pàá ni wọ́n tún bá tọwọ́ mi ni agbábalọ́ta bá bọ̀ náà wọ́n sọ pé kí n má bínú náà ní ẹjẹ́ ká parí rẹ̀ ọmọ yín náà ní kíní kankan what is the essence èyí tán gbé mi kálẹ̀ káàkiri ní ìsìn which I spend all my money what I'm supposed to spend for myself spend for my family and everything with my sweat with gbogbo wàhálà mo ná síbẹ̀ mo ṣe gbogbo ẹgbẹ́ ló padà já sí result wo ni wọ́n rí but we thank God that I am getting the result
tó ṣe wípé lórí òdodo ni mo wà, àwọn ọmọ mi àtàwọn fámìlì mi tí wọ́n wò bẹ́ẹ̀ mo ṣe nǹkan tí ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀, gradually wọ́n pa ẹ̀ ń bọ̀ wá lórúkọ jẹ́, wọ́n fẹ́ bọ̀ wá lórúkọ jẹ́. Gradually everybody now come to know wípé tó pé láti ìgbà tí mo ti ń ṣe, I did not carry anybody along pé tẹ̀lé mi kálọ. But pẹ̀lú wọn bú wa, àwọn yẹ̀yẹ́ wa ni ẹ̀ má jẹ́ ká wúlé wa, àwọn jẹ́ kí now gradually kálukú wọn ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣílẹ̀kùn. So gbogbo àwọn tó ń jáde tó ń bú mi, wọ́n ń ṣe láti pé kán lè bá gbé mi dáhùn ní kí n má bàa sọ kankan mọ́. No. Wọ́n tó strengthen mi tó tẹ́ bá ti bú mi. Wàhálà bẹ́ẹ̀ ṣe ń bú mi, inú mi máa dùn ni, yóò máa mú mi lọ ìbéèrè kan, irú nǹkan tó fi torí rẹ̀ fi bú mi yìí, sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. So ibẹ̀ làṣírí àwọn ẹlòmíì tẹ lérò pé even àṣìbáyé ṣe ń pè wọ́n lọ́mọ ọkọ nínú ilé ayé rárá, àṣìwọ̀n yẹn sọ ọmọ ọkọ, àṣìwọ̀n lábàtàn kankan pẹ̀lú wọn nílé ibẹ̀. Àwọn ẹlòmíì wọ́n pọ̀n wọn wá, àwọn ẹlòmíì wọ́n gbóyún wọn wọnú ilé ayé rárá. Ọjọ́ ọ̀rọ̀ lórí ayé rárá directly completely ó ń bọ̀. Ọjọ́ ọ̀rọ̀ gidigidi gan bọ̀ lórí àwọn ọmọ tó pèrè àwọn ọmọ ilé ayé rárá tó ń ba ayé rárá lórúkọ jẹ́, tí àwọn tó jẹ́ ayé rárá gidi àkíkí ayé rárá nílé lóko lẹ́yìn odi tí ń bà wọ́n nínú jẹ́, pé orúkọ ayé rárá ṣe fẹ́ bàjẹ́ báyìí, tí ó jẹ́ pé àwọn ọmọ àlè náà ni wọ́n ń tọ́ wà lẹ́yìn àwọn tó jẹ́ ọmọ ògidì ọmọ àlè gangan. No, kìí ṣe pé wọ́n ń wu ìwà, kìí ṣe pé bọ́yọ̀ ọmọ ọkọ ni wọ́n tán wu ọmọ àlè. Confirm ọmọ àlè ni wọ́n. Ọmọ àlè sàn ni kí wọn kódà kẹ́lẹ́ bá mọ̀ wọn lè ní ìbátan pẹ̀lú ìyá ní gẹ́gẹ́ bí ìyá padà lọ́kọ ní ayé lára. Bójú ní sọmọ Ògbómọ̀ṣọ́ pàpà. Dèkùdépò wọn fi fi ọmọ ẹnu ní ayé lára. Ìyá lọ́kọ ń bẹ̀, ó sì tún bí àwọn ọmọ táwọn ọmọ náà sì tún lálùbáríkà. But àwọn gangan fúnra wọn èso ọmọ Ògbómọ̀ṣọ́. Dípò ọmọ ẹnu ní ayé lára. Ọ̀rọ̀ ń bọ̀ wá. Táwọn ka orúkọ wọn lé lọ, ẹgbẹ́ bá ka orúkọ rẹ̀ rẹ jáde nínú pé lágbájá owó ọmọ àlè ní evidence mi tí mo ní nì. Wọ́n dára rẹ láàmú púpọ̀ jù. Gbé fídíò mi kọ̀ọ̀kan gbé lọ́wọ́ lọ́ọ̀yà rẹ pé ẹgbọ́n nǹkan tí lọ́ba ní kàwé ó sọ pé ọmọ àlè ni mí o. Torí pé this is defamation of character. Make sure wípé olórí pè mí lẹ́jọ́ owó tí yóò jọ agbára mi lọ tí màá wá máa ráwọn èèyàn máa máa bẹ̀bẹ̀ tó wá sọ pé rárá tẹ́wàá gbé fídíò lé mi lórí tẹ́wọ̀n sọ pé ẹ wo bí tẹ́nu rẹ kó bẹ́ẹ̀ dé. I'm sure of what I'm saying. Ìjáyà ni mo jẹ́ fún gbogbo yín. So it's better ẹ má kanlẹ̀kùn wáyé tan ara yín. Bẹ́ẹ̀ ló mi bá ti gbé mi lórí YouTube báyìí tó bá ti gbé mi lórí Facebook nígbà mi tó bá ti gbé mi máa ṣẹ́ni nǹkan tí lágbájá ṣe àwọn kan wà pè mí pé kí ló dé má sọ̀rọ̀ lórí àwọn eléyìí bí ìyá rẹ̀ ṣe rí bó ṣe rí ni bí bàbá rẹ̀ ṣe rí bó ṣe rí ni wọ́n kàn ṣe tán ṣe káàkiri inú ìgboro wọn mọ̀ tan ara wọn ni lẹ́fí gbọ́dọ̀ wà very careful kí wọ́n bá fẹ́ sọ. Èmi ni mo ti sọ tèmi bọ̀ láti ìgbà tí mo ti sọ ọ́ ni ẹ jáde kẹ́ sọ̀tàn nípa ayá mi tẹ́ ẹ bá fẹ́ parọ́ lóko. Bí ẹ bá sì parọ́ ẹ mọ́ kó gbogbo tó kàn lọ manika. I have them a lot who are my juniors and I have them a lot who are my seniors. Ẹgbẹ́ mo ní spare ẹyin tẹ́ bá sọ nǹkan tó bá wrong nípa mi. Can't say anything wrong about my dad. You can't say anything wrong about my mom. Kò sẹ́ni tí kùdìẹ̀kudì ò sínú ìbọ̀ tí wọn ò sínú ẹ tí ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọn ò sì jẹ gbèsè. Wọn ò jẹ gbèsè lọ́dọ̀ ẹni kankan. Wọn ò sì lọ rí tọrọ jẹ lọ́dọ̀ anybody. Contentment yẹn táwa náà mú ní báyàyà wa àti ìbẹ̀wò Ọlọ́run bá tó bá tọ̀ bàbá tí wá jáde tó bọ́ sára ẹ̀yà wa ìní gbé lára tá à ń fi pé ká jìjàngbara ká gbà ẹ̀tọ́ fọ́mọlàkejì làwọn jókòó lé lórí. And I will be proud to die like that. Kì í ṣe pé bóyá ọmọ ò lè dára rẹ láàmú pé tó bá kú kókó ọmọ ká mi mọ́ bẹ́ẹ̀. But màá succeed lórí journey mo ti ń ṣe bọ́ọ̀dù mo ti ń succeed lórí àwọn tó ti wà wájú tẹ́lẹ̀. I will still succeed on this too. So nothing will weigh me down no matter what it takes. Lọ́lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So ibi tí mo wá lọ ní ìsinmi nítorí pé let me just do it as sharp as possible so that màá kàn fi lọ rè kí mo mọ́ break. Mo tún padà wá n bá kí n tẹ́lẹ̀ yín ṣáì. I'm going to do another video after this video. I will do more and more and more. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n but mo kàn sọ fún wa ní pé èyí tí mo fẹ́ ṣe mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn olówó mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn olówó ilẹ̀ Yorùbá mo ṣe bà ẹ̀sìn Islam jẹ́ mo ṣe kógun wọ̀lú. Ogun ti wọ̀lú kọ́lọ̀ ọba kó má jẹ́ kó jà wá ni. Kọ́lọ̀ ọba kó má jẹ́ kó jà wá ni nítorí pé láti ìgbà tẹ́ bá ti rí pé tó bá ti rí pé ọ̀tá bá ti fi lè di bí pé ó fi ń gba hòtẹ́ẹ̀lì ń fi wá ń sùn
ó fi mọ oúnjẹ tẹ́ ń jẹ ládùúgbò, ó fi mọ bí tẹ́ ń fi sí, tẹ́ ń fi yan, tẹ́ ń fi jó ń di mara yín, ogun ti wọ̀ lúnà. Tó bá dé ọkàn mọ́ dispose àwọn èèyàn ní kó lágbáyà lọ báyìí. Wọ́n sì ti rí wa ní elébi nílẹ̀ Yorùbá. Yes, I will use that word. Wọ́n rí wa ní elébi nílẹ̀ Yorùbá náà. I will be able to explain better bí wọ́n bá débi fídíò tán pẹ̀lú gbọ́nà. Ibi tẹ́mi wọ́n lọ níbi ní pé ẹ̀yin ará Ọ̀yọ́, a kí yín pé ẹ kú àmójúbà ìmáàmù tuntun. Ọlọ́run bá yóò jẹ́ kí ẹjọ́ lura yín gbó dáadáa. Ẹ̀mí ìmáàmù yóò gùn, tọba náà yóò gùn, kò sì ní gùn sórí aburú. Dídé ìmáàmù yín ní ìsìn ẹ wò mọ̀ sí dáadáa. Pẹ̀lú ògo Ọlọ́run, aboyún ilé lọ́dọ̀ yín wọ́n mọ̀ bí wẹ́rẹ́, bẹ́ẹ̀ la tọrọ fún wọn ní Ògbómọ̀ṣọ́ náà. Gbogbo oníṣòwò pátápátá àtàjèrè Ọlọ́run wọn ṣe fún wọn, bẹ́ẹ̀ la tọrọ fún ìlú bàbá títí wa náà tí ń ṣ'Ògbómọ̀ṣọ́. Àwọn oníṣẹ́ ìjọba ní ìlú Ọ̀yọ́, ọkọ̀ ọba, àdá ọba kò ní sá wọn lẹ́sẹ̀, bẹ́ẹ̀ la tọrọ fún wọn ní Ògbómọ̀ṣọ́. Bá a bá ṣe ro dáadáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ lóní ìlú Ọ̀yọ́, dáadáa tá à ń ro nǹkan náà bá kọ́ wọn bá wa ṣe fún wa náà ní Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ní bá kankan yín jẹ́, àbáyín dúpẹ́. Ẹ wá ṣe oore kan fún wa nílùú Ògbómọ̀ṣọ́ tí a ò ní gbàgbé láyé, most especially lórí nǹkan tí ń lọ ní ìsìn tẹ̀yìn èèyàn tẹ́ ẹ bá ní fura. Aláàfin Ọ̀yọ́ ní Canada ẹ máa lọ sí church. Ní Nàìjíríà àti rí crusade àbí nǹkan àti bí kíní kan night vigil àbí program kan tí ìyàwó yín lọ ní church. Èyí tí èmi rí dáadáa, tí mo lè fògùn rẹ̀ lórí dáadáa, Kùránì rẹ̀ tí mo lè fi búra, ó ní pé mo mọ̀ yín gẹ́gẹ́ bí oníṣàngó. Mo ti bá sọ Ṣàngó lọ́rùn yín dáadáa, mo ti bá símbù Ṣàngó lọ́rùn yín dáadáa, àtàwọn tó ń tẹ̀lé yín mo ti bá símbù rẹ̀ lára wọn dáadáa. Kódà tí ìdìgbà tẹ́ fi ìmáàmù wéra wà ní aṣọ kọ́lọ̀ Ṣàngó ló wà lára yín. Mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́ wípé àpèrè bàbá ńlá bàbá yín tẹ́ lọ rí jókòó lé lórí, ẹ ò jẹ́ kó bàjẹ́. Àwọn ẹ̀tọ́ bàbá ńlá bàbá yín ẹ ò jẹ́ kó run, ẹ ò bàjẹ́, ẹ ò lè wá bàjẹ́ fún ìlú, ẹ wá láàfíà fún ìlú, ẹ farabalẹ̀ fún ìlú títí tí tọ́lọ́run fi tẹ́ fi yanjú ọ̀rọ̀ ìmáàmù. Bó bá jẹ́ pé lórí dáadáa náà ni àníyàn àwọn tí wọ́n sọ́pọ̀tì ìmáàmù tán fi débi tán fi dé, Ọlọ́run jẹ́ kí dáadáa wọn máa bá àwọn náà. Tó bá wá ní àníyàn míì fún ìlú Ọ̀yọ́ níta burú, Ọlọ́run bá wa dá àníyàn aburú padà fún wọn. Yóò sọ ìdìbò Ọ̀yọ́ di ọ̀tun fún yín. Gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ pé k'Ọlọ́run bá kú sí Ògbómọ̀ṣọ́ ní ọ̀tun gidi fún wa gbogbo nǹkan tá a máa ṣe. Wọ́n wá ní ẹ ṣe oore fún wa tó pọ̀. Oore àkọ́kọ́ tẹ́ ṣe fún wa ni pé ẹ lọ rè kírun ní mọ́sálásí Ọ̀yọ́. Ibẹ̀ náà la sì gbé torí bàbá Shehu Daud tí wọ́n gbé ti kúnlẹ̀ níwájú yín, tẹ́ sì fi ń dúpẹ́ fún yín wípé torí pé mọ́sálásí bàbá yín ni. So wọ́n ṣàpọ́nlé yẹn fún yín. A dúpẹ́ fún igi ogun pẹ̀lú wípé wọ́n fi jẹ́ olódodo ẹ̀sìn Islam tó dodo tí ẹ̀sìn Islam tó gbé kalẹ̀ láti pé ká tẹríba fún àwọn tó lọ́n bá ṣe ní aṣíwájú fún wa. Wọ́n fi hàn wá látàrí tẹ́ ṣe fún yín yẹn. Ọlọ́run bá yóò bá wa san wọ́n lésì lórí iṣẹ́ yẹn tí wọ́n ṣe yẹn. Iṣẹ́ kan náà tó wá tẹ̀lé, àwa lẹ ṣe lóore wọn. Nígbà tí kálukú ń sáré ìmáàmù ní ìmáàmù kọ kíní kankan lágbájá ní tàmọ̀dù ní kíní kankan, ẹ farabalẹ̀. Nígbà tó tún wá bá yín, ẹ tún ní ẹ ò fẹ́ kánjú torí pé ẹ ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ibì kan, àwọn ibì kan wọn kan sì ju Ògbómọ̀ṣọ́ lọ. Ìyẹn náà ti jẹ́ ẹ̀kọ́ tẹ́ ò ní fẹ́ kó ṣẹlẹ̀ sí yín ní ìlú Ọ̀yọ́. A bá yín dúpẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ yín tọ́lọ́run fi ní kí ẹ yan àwọn Barrister Bilal kí wọ́n jẹ́ ìmáàmù fún yín ní ìlú Ọ̀yọ́. Ọlọ́run bá yóò bá wa kún ẹ̀yin méjèèjì lọ́wọ́ torí ẹ̀yin tẹ́ ẹ jọ ní agbára ìlú náà nìyẹn. Ẹ̀yin mẹ́ta ó ti di mẹ́ta náà nìyẹn. Bí àtẹni tó jẹ́ alágbára nínú Kristẹni tó bá wà ńbẹ̀, ó di dandan tí ó nípa tó ń nù tó mọ̀ kó pẹ̀lú ọ̀rọ̀ ìlú láti pé kí ìlú kó lè bá ojú ráyè.
ń bẹ nínú oore tó pọ̀ tẹ́ ṣe fún wa táàrí pẹ̀lú gbogbo tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àpèrè ẹni lẹ́jọ́ àpèrè ẹni lẹ́jọ́ ó dín nǹkan táwa náà tó ń rí lò ní kóòtù tọ́lọ́run bá ní kóòtù náà láti yanjú rẹ̀. Nínú àwọn ìdájọ́ tẹ́ tún bá wa ṣe tó mú ọkàn ará Ògbómọ̀ṣọ́ balẹ̀ àti àwọn tí irú nǹkan báyìí ń dà láàmú tó ra lọ́pọ̀lọpọ̀ tí kìíní yìí ń dà láàmú ti sọ Ògbómọ̀ṣọ́ pé irú rẹ̀ jẹ́ wo nìyí kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta kábíyèsí o ẹ̀rù Ọlọ́run bà mí lára yín kí èèyàn ní sùúrù kó sì wá àlàáfíà fún ìlú, fún àlàáfíà fáwọn aráàlú rẹ̀, fún ìlọsíwájú fún àwọn aráàlú rẹ̀. Wàláì tàláì tí ìbárò sí nípa èmi ò personally mi ò tí ìbárò sí nípa dèrè. Wàláì ẹ wò lu ọlá lé wa lórí pé n tó wù mí ni màá ṣe. Ẹ fi ààyè kálukú kó ṣe ẹ̀sìn rẹ̀ gbàdí ṣe yẹ. Àìtún wá dá sí tún wá rí báyìí. Lọ́yà yẹn gbà tí ń bá mi sọ̀rọ̀ nígbà tó rọ̀ rí báyìí no ní lọ́yà tí ń bá mi sọ̀rọ̀ yẹn mo ní mo fẹ́ kẹ́ lọ rí mọ́ kíní kan sáà ní pàpà ni mo fẹ́ kẹ́ lọ rí mọ́ kíní kan sáà tí ẹ bá ní bí lọ́yà ò sí bí kábíyèsí ò sì gbé lálágbára àti kábíyèsí bá gbé lálágbára you are a Christian ìwọ́n tó ń bá mi sọ̀rọ̀ Christian ni ẹ you will be the first person láti blame kábíyèsí wa pé bí Christian ni ẹ kí ló dé ẹ bá fi wọ́n lẹ̀ tán bá gbọ́n bẹ́rí ara wọn kán wọ́n bẹ́rí ara wọn èmi wọ́n ti sọ pé oníjàgídíjàgan ni wọ́n ẹ bá fi wọ́n lẹ̀ kán prove jàgídíjàgan wọn but kábíyèsí wọn protect Islam fún wa ní táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ní ẹ o gbogbo àwọn tẹ́ àwa ni wọ́n bá protect Islam tí wọ́n jẹ́ kó dogun lọ́ba níkà ẹ gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ tó lè fàjà o Ìmọ́lẹ̀ Adé ni ẹ má búyàn o Ìmọ́lẹ̀ Adé ẹ má bẹ́ẹ̀ bú o gbogbo tẹ́ bá ti ṣe ẹ tó padà wálé o á tó padà ìkan náà ni wá o. That is what he has been preaching from time to time. I remember alábàtà àjọ jókòó níjọ́ kan pẹ̀lú wọn kìí ṣe mi nìkan torí kí wọ́n kó sọgbọ́n ṣe kọ́ńtà ní kọ́ńtàtì pẹ̀lú lọ́ba níkà bí bẹ́ẹ̀ kọ́ máa bá jókòó yé ní nìkan yìí dáwọn jókòó pẹ̀lú wọn completely pẹ̀lú àwọn èèyàn. I want to remember that something is going on láàfin níjọ́ náà tó yẹ pé bí occasion kìíní wọ́n ń ṣe bẹ́ẹ̀ àdúrà ni wọ́n ń ṣe ní àbí kìíní kan wọ́n ṣe but wọ́n láti ní nǹkan ṣe pẹ̀lú mùsùlùmí nínú ààfin ní àbàtà nínú àwẹ̀dẹ̀ ni yes wọ́n múra wípé àmúra pàwẹ̀ ń parí fún wọn bá wa dunnú pé àwẹ̀ ń parí nǹkan kan ká tó lọ kírun. Now kábíyèsí wa ń bi wá léèrè àwọn mùsùlùmí pé kí ni essence àwẹ̀ gbígbà náà àwọn fẹ́ kí ìmáàmù kó elaborate ẹ̀ fáwọn bó ti ṣe rí torí Christianity bó ṣe rí ní níwọ̀n bá táwọn ọmọ àmọ́ kó mọ́ dàbẹ́ ni pé àwọn làwọn béèrè làwọn tó ń kí ọ̀rọ̀ bọ ìmáàmù lẹ́nu kí ìmáàmù àfikún dìde kan explain gbẹ̀ngà nígbà wọn ṣe this is beautiful so pẹ̀lú gbogbo orí ilé iṣẹ́ ẹ̀ ò ní understanding bẹ́ẹ̀ ni débi kó fi pé kéde tó fún wa jẹ́ pé nínú àwẹ̀ rẹ̀ tó ń búra yẹn tó ń lé rẹ̀ ayé kálẹ̀ káàkiri ojú gbà mí tí I was sitting right in front of him like this lórí sọ gbogbo nǹkan tó ń sọ yẹn lò táwọn kan lóde torí pé wọ́n fẹ́ blackmail bàbá torí kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ bàlújẹ́ ni ó ṣe kíní ni ó dá wàhálà lẹ́ ó ṣe kíní no bàbá yẹn náà tó sọ kíní kan pé nínú ilé àwọn 90% ìdílé àwọn they are Muslim àwọn táwọn jẹ́ 10% táwọn kù níbẹ̀ wọ́n dẹ̀ support gbogbo tó bá jẹ́ Islam níbẹ̀ so gbogbo àwọn lọ́ba tán ti ṣe tán ti lọ ni wọ́n mọ̀ pé mọ́sálásí òun tọba ni ṣé nígbà táwọn náà wọ́n wá sọ pé dáná àwọn jùlẹ̀ kì í ṣe tọba kẹwàá tó rí nǹkan mìíràn fi kọ́ pé kìrìsìtẹ́nì ta mọ́sálásí káwọn ìdílé ọmọ sọ pé kọ̀tán bí ńlá fi sọ pé kẹjẹ ká fa mùsùlùmí kalẹ̀ pé yóò dákọ̀dá ẹbí nígbà tó débẹ̀ ní ìsinsìn bí ẹ̀tọ́ lé bàbá ilé àwọn ilé ọba èmi ló ti jù sí gbòòrò yẹn wọ́n wá jù sí gbòòrò gan wọ́n tún wá lọ rí jù sọ́wọ́ àwọn tọ́jọ́ máa lè tó ń sàwọn ọmọ ìlú yẹn sàn so with this ló yẹ kí n mọ kí bàbá wa kábíyèsí ọlọ́run bá ọba lọ́rọ̀ ẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà àtàwọn fún wa ní ìlú ọlọ́run bá ọba fi àlàáfíà náà kalẹ̀ sínú nítorí àlàáfíà ìlú làlàáfíà ti tiwọn náà ẹnìkan tí wọ́n ṣe ṣùgbọ́n ọlọ́run bá fún wọn lálàáfíà tó pọ̀ àlàáfíà tiwọn náà látara rẹ̀ láti mọ̀ rí àlàáfíà nínú látara ìlú náà wọ́n ti mọ̀ rí àlàáfíà so bí mo wá ń lọ pẹ̀lú kábíyèsí aláàfin Ọ̀yọ́ nínú oore tẹ́ ṣe fún wa náà ni pé ṣe sùúrù nígbà tí wọ́n á padà wá mú ìmáàmù
ẹ wá ní káwọn ìdílé wá ní program, àwọn ìdílé wá ẹ̀sẹ̀ wá mú ìmáàmù yẹn wá sọ́dọ̀ yín láti lè sọ fún yín pé ìdílé sọ̀pọ́tì bàbá yìí ní gbogbo taratara tẹ̀mítẹ̀mí, all door open. Tẹ́ fi ṣe presentation wọ́n ṣe presentation tán, ẹ tún fún wọn lówó àdúrà, ẹ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé. Àwa wo àwọn fídíòsì yẹn, à ń dúpẹ́ lọ́wọ́ yín, ẹ wò jẹ́ kẹ́sìn Islam kó bàjẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ kí wọ́n fi bà yín lórúkọ jẹ́. Àwọn igi ogun a dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n farabalẹ̀ láti rí pé kí Ọ̀yọ́ kó má dàrú. Àmọ́ níyàn wọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́, àwọn gangan mọ́ ṣe ń gbé Ọlọ́run bá yóò bá wa san fáwọn gangan fúnra wọn wọ́n ṣe ń ṣe, torí igi ogun ò tó nǹkan tó dáa fún Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin yín kábíyèsí yín, ẹ̀ ń kúnlẹ̀ fún kábíyèsí yín, ẹ̀ ń ṣàpọ́nlé fún kábíyèsí yín pé kábíyèsí ló ní mọ́sálásí. Kábíyèsí yín ló lè fi ìmáàmù jẹ, ẹ̀yin ń bú kábíyèsí tiwa wípé kèfèrí Ọlọ́run ọba ni, pé kò lè jẹ kò lè fi ìmáàmù jẹ. Ọmọ yìí tó fi wá sójú yín, tó fi ń jókòó, tó fi ń sọ̀rọ̀, tó fi ń bú kábíyèsí, ẹ̀ wá ń lọ ẹ̀ ń bọ̀, ẹ̀ ń parabolate, ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀, ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀, ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀, ẹ̀ tún wá ṣe títí, ẹ̀ tún wá lọ rí fi ìrìn àjò yín pẹ̀lú wọn, ẹ̀ tún wá tún lọ fi ṣàkóbá fún wọn. Àwa sì dúpẹ́ fún yín pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé yẹn. Ọlọ́run máa fún yín nírú ìgbésẹ̀ àbúrú yìí gbé. Ẹjọ́ ń kóra yín sínú mọ́tò pẹ̀lú Yunusa, ẹjọ́ ń fi kọ́tìnì ẹ̀ tó fi ń bojú nínú home jeep. Ètò post ẹ̀ta ayé ti rí, ó sì tún wà lọ́wọ́ mi. Kí lẹ̀ ń gbé pamọ́ nínú iṣẹ́ Ọlọ́run ọba? Is that Islam? Igi ogun à ń kó tẹni tó bá mọ̀ pé tí mo bá múrúkọ ẹ tí mo gbogbo yín mọ̀ àtàchì wọn, kì í sóhun nìkan. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé believe lórí igi ogun, gbogbo yín ni mo kó mọ̀. Ẹ bá believe lórí nǹkan tí ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ òdú Ògbómọ̀ṣọ́ àtọ̀yọ́, gbogbo yín ni mo kó mọ̀. The same igi ogun náà lọ rí ọkọ̀ program láfi náà dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin Ọ̀yọ́, tẹ́ túnbọ̀ tún là wá lójú, tẹ́ túnbọ̀ tún fún wa ní ẹ̀rí tá a lè lò káàkiri fún gbogbo àgbáyé kan mọ́ bá gbọ́. Iná ni lọ́ọ̀yà yẹn pè mí fún pé àwọn tó ń sọ fún pé kí ni yọ ọ̀dà ẹ̀ báwọn náà ṣe kí ni lílu wọn. Mo ní bẹ́ẹ̀ ni o, these people are funny. That's the word he used. Only these people I don't know a lot of that just saw that these people are funny. Bó ni lágbájá ṣe jẹ́, mo ní mo ṣe jẹ́ ni, bó ni lágbájá ṣe wọ́n wá tún wá fi ń mú yín, wọ́n fi ń ṣe alága prógráàmù ìmáàmù Ọ̀yọ́. Àwọn tí wọ́n ń pe ìlú lẹ́jọ́ wípé kábíyèsí ò láṣẹ lórí mọ́sálásí ìlú rẹ̀, ẹ̀yin náà wá fi ń ṣe alága prógráàmù títọ̀yọ́ proudly. Wọ́n tún wá fi ń lọ rí gbé sórí social media wọ́n kọ́mítì yín ni. Oh my God. Ọ̀rọ̀ tí mi pẹ̀lú bàbá mi sọ pẹ̀lú ohun tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ nípa gbogbo mi wà láìtẹ́lá ìsọ́n ìbílẹ̀ ilẹ̀ ìzílẹ̀ kò sí sọ jáde fáyé. Ìjọ́ tí mi pẹ̀lú bàbá mi jọ sọ ọ̀rọ̀ yẹn mo shock mi. Ẹni mi wà pẹ̀lú mi níjọ́ náà gbàtà àjọ jáde. Bá mo tó wá bá mi. Àpàlára wọn, ẹgbọ́n nǹkan tí bàbá mi sọ. Ìfilẹ̀ nírọ̀lẹ́ ìgbà wọn tó ti rán mi létí pé sẹ́ẹ̀tì gbà pé bàbá sọ nǹkan báyìí ni. So tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Wàláì pé àwọn tó bá jọ máa rí ìrìn àjò tó máa ń rìn nìyẹn láti fi mọ̀ fi bà nǹkan jẹ́. Bàbá ti sọ wípé Yunusa ẹ̀mí rẹ̀ ó gùn ṣùgbọ́n kì í ṣe lórí àpèrè yẹn. Àkọ́kọ́ nìyẹn. Torí pé Yunusa ó la ohùn ó sì láhùn. Ọ̀rọ̀ owó ló ń jókòó sí tí ń fi ń pariwo fáwọn ayé pé ọ̀rọ̀ owó ni, ọ̀rọ̀ owó náà ń bóun jà ó bí ìgbà tó ẹ pé gbogbo àwọn ìmáàmù yẹn ni ní mọ́sálásí tí wọ́n tẹ́ ti ń kírun. Irú kí ló tún kù táwọn ti fẹ́ wí fáwọn èèyàn, jẹ́ ká lọ rí sọ fún ẹ pé wọ́n ń ṣẹbọ l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n fẹ́ gba ẹbọ kúrò lọ́wọ́ wọn. Just like àwọn Boko Haram gbà wọn fẹ́ sọ pé Boko Haram ni wọ́n sọ pé ẹ̀sìn wípé kéèyàn kàwé haramu ni, ipa àwọn tó fẹ́ jagun tó fẹ́ jagun ìwòyàn lára. Ẹ jẹ́ kán lù bẹ́ẹ̀ kán ní bá sọ pé àìsàn tí ń dààmú ní nọ́ọ̀tì yẹn la fi ń pè ní Boko Haram. Yunusa náà wá sọ ní ìsinyìí pé torí pé òun ti sọ pé ẹbọ ṣíṣe kò dáa, wọ́n ń gbẹ́bọ. Mo máa ń béèrè lọ Yunusa pé kó fi ìgbésí ayé rẹ̀ kó fi búra,
kó fi Mẹ́kà tọrọ tó dẹ̀ kó fi búra pé lẹ́bọ kọ́ lòun, kó búra pé nínú ọ̀pọ̀ nínú àwọn àfáà àtọ́jọ́ máa jókòó nínú wájú síwọ̀n ìbá gbẹ̀bọ̀, síwọ̀n ìjọ jẹ́ àṣejẹ́. Èmi challenge àwọn àfáà àtọ́jọ́ jókòó àwọn oníràwọ̀ ní ọ̀rẹ́gẹ̀dẹ̀, èmi challenge wọn under camera, gbogbo wa kí gbogbo wa kan gbé sí wa wájú, èmi ò mọ̀ wọ́n á ṣàlùwàlá kẹ́ mọ fídíò wa kájọ mọ́ ṣe àlùwàlá báyìí, kan wá gbé Kùránì wa kan mọ́ búrọ̀ wa láìtàlá ẹlẹ́bọ ni wọ́n. Tó bá pé tán ń pè lẹ́bọ ni ẹ tó ń pè lẹ́bọ o, in tó ń fi ń pe àwọn ìyókù lẹ́bọ tó ń pè lágbájá ẹlẹ́bọ ni wọ́n, ẹbọ tàwọn eléyìí tó ṣe jù tàwọn tó ń pè lẹ́bọ lọ. Ẹbọ yẹn lẹ́sìn wà lówó lórí ẹ̀dì sí lọ́ọ̀rì ṣépè pẹ̀lú gbèsè ayé rẹ pé nínú ilé wọn yẹn wọn ò ti gbé ìwò fún ẹ, wọn ò ti gbá fọ̀ṣẹ fún ẹ, ṣépè rẹ̀ as alleged. Àwọn ọmọ inú ilé yẹn gan ni wọ́n ń bínú tí wọ́n bí wọn nínú pé kó dáwọn bàbá wa tí wọ́n pé ká mọ́ dáre àfọ̀ṣẹ tí wọ́n ń lò nílé wa láti bàbá ẹ̀ ó di nítorí orí gbé fún inú ṣàkókò mọ́ lò as alleged. tó yẹ tí kì í bá ṣe pàfọ̀ṣẹ náà ló máa ń lò, báwo ló ṣe lè tó fi gba property oní property tó fi wá mú Alhaji Monsuru tó fi wá dìdókùn tẹ́ fi wá sọ Alhaji Monsuru sápò Alhaji Monsuru wà ní ilé defend ara rẹ̀ pàápàá tí wà ní move sí move sọ̀hún tó yẹ pé you just dancing to your tune. Nǹkan tẹ́ bá ti ní Alhaji Monsuru ṣe ni kó ṣe tó ìwọ lọ́rọ̀ rẹ̀ fẹnu dáràn, ìwọ ló bí ebu mú ní evidence lórí rẹ̀. Alhaji Monsuru ló sì mọ̀ ṣe gbogbo ayé náà ló sì mọ̀ ìjọ ẹ̀mí ló ti ń bú wọn dìrú ẹ̀mí ló Alhaji Monsuru ti lọ rí bọ́ bẹ̀bẹ̀. Àwọn èèyàn mélòó ló ti sọ̀rọ̀ burúkú sí tó pé Alhaji Monsuru náà lọ rí mọ́ bọ́ bẹ̀bẹ̀ tí ó gbogbo ti sọ Alhaji Monsuru náà tó mọ̀ sọ pé ìmọ̀ọ́mọ̀ àní ẹ̀mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ bá mọ̀ ní kẹ́ mọ́ ṣe sùúrù ẹ̀mọ̀ọ́mọ̀ bí ebu mọ́. Bẹ́ẹ̀ ni mélòó tó bá wá dìyàn ó wà ní kóòtù pẹ̀lú Ògbómọ̀ṣọ́, pẹ̀lú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, pẹ̀lú Àpèrè Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn alágbára ẹ̀sìn tó wà nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ kó wọn lọ sí kóòtù wípé wọn lágbára lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ kó wọn lọ sí kóòtù wípé wọn lágbára lórí ọ̀rọ̀ mọ́sálásí, ẹ kó wọn lọ sí kóòtù wípé àfikọ́lẹ̀ ẹgbẹ́ ti wẹ́rà wà ní, ẹ kó wọn lọ sí kóòtù wípé ẹ ò ní kankan ṣe pẹ̀lú kábíyèsí, wọ́n wá fi ń ṣe chairman mọ́sálásí ti Ọ̀yọ́ tí ẹ ṣe yẹn ni pé torí pé kábíyèsí jẹ́ mùsùlùmí ẹ wá lọ sọ́yọ́ lọ rí ṣe pẹ̀lú Oníṣàngó as alága. Invitation yìí ò lè sọnù láíláíláíláí, mo ti copy rẹ̀ kalẹ̀, it was sent to me. àwọn náà kéré láyé bí kálukú ti ṣe mọ́ ni ó ṣe sọ láì olúkálukú sì gbọ́dọ̀ máa feel proud pẹ̀lú ibi tọ́lọ́run ọba tó wú ọlọ́run ọba tó pín sí. Yes, I'm something níbi tọ́lọ́run ọba pín mi sí. Olúkálukú gbọ́dọ̀ máa proud of where he or she is nínú ọkẹ́ ọlọ́run ọba yìí. wọ́n wá fi ń ṣe chairman aláàjì wọ́n fi kí ní Europe yìí ni o. Wallahi tallahi sọ́mọ́ ibi láìlẹ̀ sí láìláì dákúwá láwọn advisors Alhaji Monsuru Ejide láwọn advisors wallahi Alhaji Monsuru Ejide wò lá advisors. tó bá jẹ́ pé ilẹ̀ máa ń dá advisor ara yín tẹ́ ń ṣe títẹ́ ò rúdà ẹ mọ́ jẹ́ kó jẹ́ pé kán lórí ìlú bí ọ̀rọ̀ kan jọ kan tẹ́mi pẹ̀lẹ́ nìkan jọ ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ olówó kan níbi kan níjọ́ kan pẹ̀lú bàbá mi ni ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ yẹn gọ̀ à ń sọ̀rọ̀ àwọn kan ní nọ́ọ̀tì níbi tájú ọ̀kẹ́ lágbájá báyìí tẹ̀bá ní tí ń gbà tàwa nọ́ọ̀tì lórí sí lágbájá ni ó gọ̀ owó lẹ́ǹkan wo ó gọ̀ ìfẹ́ kí ilé nǹkan lọ ṣẹlẹ̀ sí yín Alhaji Monsuru. No, it's not supposed to be you. ẹ ò gbáyẹ̀wò ni nígbà wọ́n sọ fún pé wọ́n fẹ́ fi ń ṣe chairman imam tí wọ́n ń jẹ ní Ọ̀yọ́ níwájú ọba Ọ̀yọ́ as the chairman of the occasion. Wọ́n dẹ̀ tí wọ́n gbé sórí agbágbé bí nǹkan tí ó ṣẹlẹ̀ rí láyé pé wọ́n fàwọn èèyàn ṣe chairman níbò míì rí. Gbajabiamila ọlọ́run ọmọ yẹn chairman tó ti ṣe. Oh my God, la ilaha illallah. Abiola chairman mélòó ni wọ́n ti ṣe kán tó kù láyé. Ibi ìgboro Ògbómọ̀ṣọ́ mélòó ni wọ́n ti ṣe chairman káàkiri.
nítorí wọ́n fẹ́ kí ní Europe yẹn wọ́n fẹ́ ṣàkóbá fún yín, wọ́n tún wá gbé yín sáyé. Invitation táwọn fi invite yín nù pé láti pé kẹwàá bá wọn grace occasion wọn o tó kẹ́ lè bá wá gẹ́gẹ́ bí chairman of that occasion. Tí ọba Aláàfin fẹ́ fi ìmáàmù jẹ, Ṣàngó ni Aláàfin, wọ́n wéra wà ní fún ìmáàmù mùsùlùmí láàfin. Títí Ògbómọ̀ṣọ́ àṣẹ ló ń pa lọ́wọ́lọ́wọ́, Kristẹni ni, lórí tó bá lẹ́tí ò ṣe lẹ́ni ká mọ́ gbọ́ sí lẹ́nu wípé ìṣe Kristẹn kèfèrí ni. Ẹnu mi kí wọ́n ti gbọ́ ipò lẹ́fẹ́ tó bàbá wa láàfin sí. Ṣé ẹ lọ rí tẹ̀ fún bàbá wa láàfin kẹ́ pé kábíyèsí? Bàbá ti rí fídíò ní ìsá padà rí, torí gbogbo fídíò kí ni ẹ̀mọ̀ pé mo ti ń sọ báwọn èèyàn tó bá mi kó jọ, tàbá ti rí ní ìsìn á padà rí, má dẹ̀ play rẹ̀ fún gbogbo yẹn rí. Ipò lẹ́fẹ́ tó Aláàfin Ọ̀yọ́ sí as a chairman of that occasion. Yunusa náà tó lọ síbẹ̀ tó ń ṣe wotowoto pé gbogbo àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ 100% lọ́wọ́ lọ́dọ̀ ọ̀yọ́ èmi kúrò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ti yọ mí kúrò ń bẹ̀rẹ̀ mi náà ti wà nù àwọn pé ò sínú wọn 100 yẹn ti dín, agbára ara ò sínú wọn ó ti dín, Adímọ̀ṣà àwọn tí wọ́n gbé ò sí nínú wọn ó ti dín. Ẹ̀wẹ́ tẹ́ sọ pé ẹ gbé tóun láyàláyà tó lọ bá wọn nílé pé òun nígbà kan gbé òun ẹ mọ̀ wùlẹ̀ wá òun kiri mọ́ òun ní ẹ ti gbá Adímọ̀ṣà òun ẹ sì ti lọ rí gbé lọ́ba níkà ní lẹ́kọ̀ọ́ òun tó ń pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ni ẹ mọ̀ wá òun kẹrin òun gángan ẹ wá gbé òun torí àwọn tẹ́ fẹ́ gbé ẹ fídì mọ́mọ́ mẹ́ka. Why Alhaji Monsuru? Why? You have bad advisers. Wallahi. Ridwan nínú interview mi tẹ́lẹ̀ pẹ̀lú Ridwan tàbí ọ̀sẹ̀ tó interview mi ní in fact Alhaji Monsuru ọlọ́run bá yóò bá wá sí ojú wọn yóò bá wá sí gbogbo rẹ̀ wọ́n lè mọ̀ pé àwọn èèyàn náà mislead wọn lórí ìrìn àjò wọn. Alhaji Monsuru wọn fi yín ṣe chairman of the turbaning of Imam Ọ̀yọ́ ẹ̀dẹ̀wà against it ìlú yín. Is it not questionable? Àyìnlẹ̀ lajúlẹ̀ bá wọ́n dẹ̀ gbé ọkọ̀ Ògbómọ̀ṣọ́ lọ sí court. Let us now play it as a devil advocate. Ẹ dákun ẹ jẹ́ ká lórí jókòó ká lórí sọ̀rọ̀ yìí nínú ilé. Ẹ wá sọ kábíyèsí ẹ dákun ẹ má bínú. Wọ́n dáadáa mo ti bínú mi ò bínú mọ́. Ẹ jẹ́ ká mọ́ bá lọ. Ṣé ó wá jókòó sáàfin yẹn pẹ̀lú kábíyèsí àbí wọ́n fi sọ nǹkan pẹ̀lú kábíyèsí yóò tún lè jókòó pẹ̀lú kábíyèsí? Put yourself in that shoe. Àfi tó bá yẹ pé ẹ ò bá lo ọpọlọ yín kẹ́ ro orí yín wò. Pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí kí ni nǹkan tẹ́ lè ṣe? Ṣé wọ́n tún jọ jókòó máa decide ọ̀rọ̀ ìlú pẹ̀lú Yunusa? Oh my God. Àbí ẹ̀yin gan fúnra ara yín gbàgbé ẹ̀ kán parí ìjà jù bẹ́ẹ̀ lọ kán sọ tán bá fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ reputation yín àtagbára yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ l'Ógbómọ̀ṣọ́ ti gbilẹ̀. Lónìí tẹ́ bá ní kí ní sọ ọmọ lọ kò bá mọ́ nígbà tó ti fẹ́ lọ tẹ́ ti jẹ́ kọ́ lọ tó fẹ́ nára ẹ̀ sọ pé òun fẹ́ lọ ẹ̀yìn lẹ̀ jókòó wọn lọ tí ìlú sì ń gbóná tẹ́ sì ń gbé ọmọ ìlú tẹ́ lọ rí tí wọ́n mọ́lé tẹ́ sì ń lérí pọ́ ọmọ ìlú tẹ́ bá gbé ẹ̀ ní gbẹ̀bẹ̀ wọn sọ wọ́n padà lọ rí bẹ́yìn sọmọ ìlú kan bẹ́yìn níbo ló padà já sí ibo ló padà ẹ̀yìn ló ti ń tí ẹ̀ wọ́n bẹ̀bẹ̀ kiri láti bí èyí tó fi ń sáré lọ sí Amẹ́ríkà lórí bá kábíyèsí l'Amẹ́ríkà ní àwọn èèyàn tó lè bá kábíyèsí láti gbé kábíyèsí ti Nàìjíríà ọmọ ẹ tó lọ sí Amẹ́ríkà sáré káàkiri ẹ tó sáré dé báyìí wọ́n tó set up committee different type of committee ní ẹ̀ sọ kábíyèsí ló jẹ́ nìkan tó burú tí kò ní sùúrù. Ṣé mo sọ tí mo sọ sí yín sótóhun tí Yunusa sọ sí kábíyèsí tẹ́ fi fọlọ́pàá wá mi kálẹ̀ káàkiri tẹ́ fi ń gbé mi èyí tí mo sọ sí yín yíyẹ̀yẹ́ tí mo fi pé ẹgbẹ́ máa lo yẹ̀yẹ́ yín náà tẹ́ fẹ́ kàkún Alhaji Monsuru yíyẹ̀yẹ́ tẹ́ fẹ́ kàkún pé mo yẹ̀yẹ́ ṣé mo ṣe ìdá kan nínú 10 tí Yunusa ṣe fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba ni o tìlú tí Yunusa ṣe fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí kábíyèsí ò gbé lẹ́jọ́ kankan instead ẹ̀túnkún lọ́wọ́ èyàn wà mọ̀ sọ kálẹ̀ káàkiri fún gbogbo àwọn èèyàn pé káwọn èèyàn kábíyèsí yẹn ò ní sùúrù ní ó yẹ kán lè ní sùúrù èèyàn bí wọ́n bá bímọ àwọn ọmọ gbogbo ọmọ kìí sí gbogbo ọmọ náà jọyàn ọmọ ọdún mélòó ni Yunusa
wọ́n mọ pẹ́tì ni ṣé ń ti okó obìnrin lẹ́nu ni àbí kìbọ̀ ní mu ni ojú ara kí n tó kó bọ̀ tí fífi ń bí tí ń bí àbí tó bá fún lóúnjẹ imú ní kìbọ̀ tẹ́yìn fi lè sọ fún pé ọmọdé ní ṣe àbí só lè búra tó sì jẹ́ ìmáàmù kó búra tí ó bá ṣe báyàwó níyàwó sọ lógún mọ́sùn mo accuse ẹ̀ nìyẹn ẹgbẹ́ kó búra ipò da ọmọ ọlọ́mọ míì tí èsì ìyàwó ẹ̀ tí ó ti bá wọn sọ lógún mọ́sùn ni kò tí ẹ lè sọyún ẹgbẹ́ kó búra rẹ̀ ọmọ kékeré ni àbí ọmọ kankan tó fi jó sórí múmbàrí tí mi sọ pé tí ìbá ṣe pé bó ṣe jẹ́ wọn bá mọ́ fẹ́ Alhaja Mulikat àwọn ọmọ ṣe fáìn mọ́ ṣe rùmúrùmú mọ́ ṣe kíníkà ìmáàmù náà lórí múmbàrí wọn bá fẹ́ wọn bá ṣe fẹ́ Alhaja Mulikat àwọn rí rùmúrùmú wọ́n ṣe kíníkà Allahu Akbar. You can just imagine this guy is spoiling you day in day out. Alhaji Monsuru, it is time to tell you the truth and nothing but the truth, the blunt truth, the blank. No didi. No going back until we were able to rescue you. Lọ́wọ́ Yunusa. Alhaji Monsuru, Emi Zubairu Muhammad Taofeek, I will never get tired until I rescue you. Kó lọ́wọ́ Yunusa. I will trap Yunusa and set kálẹ̀ káàkiri fún yín. Ẹ wo nǹkan tí Yunusa ṣe. Ó set yín up débi pé ó fi lóde pé lórí gbé Yunusa lórí gbé fún Ibrahim Awa. Wọ́n fi ń gbé mọ́tò fún Yunusa tó fi wọ́n terrorize ìlú tó fi ń ṣe yìí nígboro. Bọ́sà ni àwọn èèyàn kò dé kúlẹ̀ níbi lọ́pẹ́ ti pè fún program. Ká máa tẹ̀lé pẹ̀lú convoy mélòó náà ṣe fẹ̀yìn Alhaji Monsuru nínú ìlú. Mélòó ni wọ́n ṣe fún yín. Èmi oní rescue mission ni mo wà. Mi ò rí gẹ́gẹ́ bí rescue mission, but needs have seen it as a rescue mission. Alhaji Monsuru, we must. Kì í ṣe mi nìkan àti gbogbo abiyamọ ayé ni mò ń bẹ̀ ní ìsìn kan dákun kan bá wa ṣe tó bá lè ṣe nínú àdúrà. We must rescue you from ogun burúkú táwọn Yunusa tọrọ rẹ̀ kò yín sí. Ọmọ ìlú kìlú, ọmọ ìrànkìràn tẹ́ ìmọ̀ràn rẹ̀. Alhaji fúnra ara yín ṣẹ́yìn gan fúnra ara yín ẹ ò ti bínú sọ fáwọn kan wípé nígbà tẹ́ mọ̀ pé kì í sọmọ inú ilé kí ló tẹ́ fi gbé wá fún mi. Tí lè takú sí intan fẹ́ lábẹ́ kíní yẹn sọ fáwọn táwa jẹ títí yín àwọn ìsọmọ yín. Èmi pẹ̀lú yín contemporaries ní 5 months, January 1st, June 1st ní tèmi. It is where we are supposed to rub minds together. Àwí ọ̀rẹ́ ọ̀rọ̀ bọ̀bọ̀ ìbò ṣe rí ní ọgbọ̀n òun láti dá sí kíní kí láti ṣe jẹ́ nígbọ́ ẹni bọ̀bọ̀ yóò ní dá kò ní mọ́ lọ. Nǹkan báyìí là ń kan wù tó bá lọ, nǹkan báyìí là ń rò kò lè ṣẹlẹ̀, nǹkan báyìí là ń pinnu ẹ jẹ́ ká wò báyìí kò lè ṣẹlẹ̀, báyìí kò lè ṣe báyìí, ẹ jẹ́ kájọ mẹ́ndù kájọ míngù kájọ wọnú ara wa. Eléyìí ń bá àárín yín pẹ̀lú ìlú yín jẹ́ àpèrè ìlú tí ń bàjẹ́ pẹ̀lú yẹn mọ̀ pé ìdílé yín ní bà lórúkọ jẹ́ ni. Ẹ dákun yẹn jẹ́ ká rescue Alhaji Monsuru nínú ibi tí wọ́n tán ju Alhaji Monsuru sí yìí. Ẹni tí ìjọba dé bá nínú ìpera ẹ̀ lọ́kùnrin. Reality mo sọ fún yín gbogbo àwọn tó wà lábẹ́òkúta ẹ̀wọ̀n oníṣẹ́ méjì tí wọ́n ṣe ní sí lórí Alhaji Monsuru náà ṣe lé lórí. Láti máa fi gbowó, láti máa fi ṣe kíní wọ́n kàn wọ́n pé Alhaji Monsuru ọmọ nǹkan kan ní èdè kan máa gbà tọwọ́ ẹ̀. Iná là ń fi sọ bẹ́ẹ̀ ní ìsìn pé Kábísọ́lá lórí bú odidi a whole senator tó yẹ pé a whole senator's family, his whole family, ẹni tí ń contest pé ó fẹ́ contest fún governor fún gbogbo Ọ̀yọ́ state. Àwọn ẹsẹ̀ wọn sọ fún pé Fúlàní ni wọ́n wá dàlúrú ni. Ṣé àwọn tó fẹ́ jọ campaign sí wọn ní eléyìí against Senator Buhari? How bá forgive ẹ̀ wọ́n forgive ẹ̀. Eléyìí tó wọ́n sọ báyẹn fúnrú Senator Buhari gbogbo relationship tó wà láàrin pẹ̀lú Alhaji Senator Buhari nílùú Ògbómọ̀ṣọ́ pé nítorí títí Senator Buhari ò lè sọ pé Yunusa wọn lọ torí títí Alhaji Monsuru Alhaji Buhari wọ́n disassociate ara wọn pẹ̀lú anybody tó bá fẹ́ dá ọ̀rọ̀ Yunusa kalẹ̀ níwájú wọn. Pé ẹ jẹ́ ká mọ bá lù èmi wà pẹ̀lú lù ẹ jẹ́ ká mọ tí lọ ká mọ tí wọ̀ bá ṣe lọ
Sẹ́nẹ́tọ̀ Buhari nìkan ṣe àwọn nìkan tó parí tó wà nínú Ògbómọ̀ṣọ́ nígbà tó bá jẹ́ kó bá pé ọkọ̀ rẹ̀ ti jẹ́ di méjì bá ń kọ́lé kalẹ̀ sọ̀rọ̀ ìlú yìí ní kíní ní tòótọ́ pẹ̀lú àwọn DSS ọ̀yá alágbádé dìde in the next 7 days tó bá ti lè prove gẹ́gẹ́ bó ṣe jọ ọmọ nulẹ̀ àti rẹ̀ tó ṣe sọ́kọ́ mọ̀ Dubai ni ẹ́ Sẹ́nẹ́tọ̀ Buhari nìkan lè ṣe but torí ọlá ti tí ẹ̀yìn Alhaji Monsuru torí ọlá ti tí ni Buhari ò fi take action kankan pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ló fi jẹ́ kó jẹ́ káwọn èèyàn fẹ́ mọ owó Buhari di alábòsí tí kìí ṣe pé ń ṣàbòsí tí kìí ṣe pé Buhari ń ṣàbòsí tó pé Buhari wá ìjókòó àlàáfíà fún Ògbómọ̀ṣọ́ náà wá dáadáa fún ikórúkọ yán mọ́ bàjẹ́ ọmọ tẹ́yìn wá ó ti fẹnu ara rẹ̀ sọ nínú pípé ẹ̀yìn ilẹ̀ sponsor òun ló fẹnu ara rẹ̀ sọ alert voice note yẹn wà báyìí tó bá fẹ́ gbóhùn náà wọ́n kọ́ Alhaji Monsuru yẹn àwọn tó ráwọn oníṣẹ́ náà mọ̀ sọ̀rọ̀ ìgbà tí ń fi ń dì pẹ̀lẹ́ tí ń dì ní ọmọ wípé amòfin lẹni tí ń bá ṣe tí ń bá sọ yẹn lẹni tí ń wú látàbújá Abdul Bello àti àwọn ọmọ ilé bàbá tó níṣẹ́ tán fi pè tán fi bá sọ̀rọ̀ níbi tó ti kọ̀mítì wípé ilẹ̀ náà oníṣẹ́ tó ń ṣe nílùú nìyẹn nígbòyà olóhun dífẹ́ndì àfọ́ òun ni ìwọ̀n dífẹ́ àfá rẹ̀ tààlà àfá rẹ̀ that is the same Yunusa tẹ́ ná gbogbo owó yín tẹ́ kó gba àwọn ọ̀rẹ́ tẹ́ ní pátápátá nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo wọn pátápátá bọ́n ṣe ń bẹ̀rù Ọlọ́run tó bọ́n ṣe ń páyọ̀ Ọlọ́run tó wọ́n sì tún wá ń fi ìtìjú yín ẹ ti wá fi ti yẹn tí wá sọ́ra yín dọ́lọ́run kékeré tí gbogbo wọn wá ń bọ́ tí wọn ò lè sọ tọrọ fún ìtọ́ pé nǹkan tí ẹ bá ti ṣe náà fẹ́ bá yín gbọ́ tẹ́ ẹ bá sí ń bẹ wọ́n mọ́ èmi personally Alhaji Muri ready níjọ́ tán gbé mi nínú fídíò tó ti ń bú mi ẹgbọ́n nǹkan tó ń wí náà wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí Yunusa yẹn ń kọ̀kan wọn náà tí ẹ bá ṣe pé tí Alhaji Monsuru tí mo kì í bọ̀ you can see it people respected you so much Yunusa wa mú yìí wá dé sínú agolo ẹ̀yin èèyàn rescue mission láwà yìí pẹ̀lú èyí tí Alhaji Monsuru lórí ṣe lọ́yọ̀ yóò ẹ̀kẹ́ tí mo pé ojú lásán kan ni ẹ wá tún wá gbé bẹ́ẹ̀ ẹ wá tún wá gbé ọmọ yín dìde ẹni tẹ́ ń fún jíjẹ múmu tó yẹ pé iná lẹ́ tún support politically tó yẹ pé ó tún kówó òlú tí ò lè make account fún owó òlú tí ò lè make account fún tí fídíò rẹ̀ wà pé ní èlò lẹ gbàrí èlò lẹ pa ní parapọ̀ ó tún kó jẹ́ tí ò lè make account fún tí yìí gánà tó yẹ pé iná lẹ́ tún shade ẹ̀ here and there fọ́lá torí ọ̀rọ̀ Yunusa ẹ wá jẹ́ pé tí wọ́n á gbé léyìn dìde pé kọ́lọ̀rì bá ń sọ kọ́lọ̀rì máa sáré bí wọ́n ṣe gbé gba kábí sanra lẹ̀ ọmọ lóòdì kejì tó fẹ́ ba ìlú bàbá yín jẹ́ ẹ wá gbé ọmọ Ògbómọ̀ṣọ́ dìde láti pé òun ní kọ́lọ̀rì gba kábí sanra kalẹ̀ the same kábí sanra tí ń bú ẹ̀jẹ̀ yín ọmọ bàbá yín nílùú ọmọ ìlú yín tó yẹ̀yẹ́ rẹ̀ tí ń pèdílé wọn ní Fúlàní tura àwọn náà dé tán fẹ́ dà lúrú ẹnì kọ̀ọ̀kan wá ní gbogbo bí kálukú wá lọ́rọ̀ rí sẹ́túdà níbi kan ẹni tọ́lọ̀ ń bá ní kọ́kọ́ débẹ̀ ni tàbí ẹni tọ́lọ̀ ń bá ní kọ́ mọ já síwájú fún nǹkan ni mo ṣe ń ṣe mo ń wo fídíò kan náà lọ́dọ̀ àwọn ará north lẹ́nìkan dé lọ́bẹ̀rẹ̀ sí mo sọ̀rọ̀ sáwọn ará Kánò ẹ má pè láyé láwùsá Haúsá kọ́ ní Kánò àwọn lágbájá báyìí lọ́fà tó kàn fi ń pe àdúgbò báyìí ní àdúgbò àwọn Haúsá kìíní kankan tó ibi tí kọ́kọ́ dé sí nìyẹn ìtàn ti ń jáde káàkiri tí kálukú ti mọ origin rẹ̀ níbi tó ti wà ẹ wọ́n ń gbérù rẹ̀ lórí pé kọ́lọ̀ rí mọ́ bá yín gba ẹni tó bú odidi ọba àlú tó yẹ̀yẹ́ rẹ̀ how does that sound? Alhaji wọ́n ti kórí ìbọn ṣàgò ìjọ tí wọ́n ti rí fídíò wọ́n ti gbọ́ fídíò tó sọ pé ẹ̀yin ilẹ̀ ń bò ń gbé ẹrù tí Musa tó sọ pé ẹ̀yin ilẹ̀ ń bò ń gbé ẹrù tẹ́ ń gbé gúnkè ń gbé bí bó ṣe ga tó báyìí pé ẹ̀yin ilẹ̀ ń bò ń gbé ẹrù àwọn náà ni àjọ ń lọ ní àjẹ dìde fún yín ọmọbìnrin wa dìde àwọn àjọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa láti Ìlọrin tá a fi dàbújá Alhaji sẹ́ni bẹ́ẹ̀ ṣe máa ṣeun làwọn náà wá ṣe Alhaji ìwé ìjìdé mi rò pé mo ríru yín rí mi rò bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tèmi àti Alhaji bá travel láyé yìí kò sírú ẹrù tí mo lè gbé Alhaji oníjẹ ń gbé o. bẹ́ẹ̀ni. èmi ló yẹ ń bá yín gbé ti yìí kò àwàjọ máa fà títí tí Alhaji ò ní gbà àwọn wọn bá mi gbé wọn á gbé tèmi wọn á gbé tiwọn
wọ́n máa wọ ọlọ́nlẹ̀ mìíràn ẹgbẹ́ kan wà ẹgbẹ́ ẹjẹ́ ń gbé wọn ní gbà kọ́lá tí ń bá mú báyìrò lọ́wọ́ alájí oníjẹ mú. mo rò pé báyìí nísìn ní bí wọ́n ṣe tó yìí níjọ́ dẹ́rù ọlọ́run wá bà mí èmi àti wọ́n jọ lọ Kaduna ṣe mọ̀ pé ọgbà ẹni bá ti tó bá gba Àbújá lọ Kaduna tó fẹ́ wọ train ẹ̀gùn orí òkè tá a bá débẹ̀ ẹ̀yìn kíní escalator yẹn máa ń ṣiṣẹ́ tí ó gbé wa lókè àwa débẹ̀ kò wá ṣiṣẹ́ àwa dì láti gun staircase yẹn ṣe mọ bó ṣe tó bó ṣe ga tó alájì tó wá gba báàgì rẹ ẹ fi báàgì níbí ẹ gbé kí yín gòkè wọn làwọn ò gbé ẹ fi ilẹ̀ wàláhì wọn ọgbà wọn gbé gòkè. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ẹ ní máa padà sí ibù. Olùkọ́ yìí náà ti rí fídíò yẹn nìsín aláàjì ní bò ń gbé ẹrù níjọ́ mo ti rí fídíò yẹn báyìí ni mo ti rò pé wọ́n ti dé aláàjì wọn nù agolo gbogbo ẹ̀yin afá ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá tẹ́ bá fẹ́ jẹ̀bi Ọlọ́run ọba nínú ẹ̀yin tẹ́ jẹ tẹ́ mu nínú owó aláàjì Mọ̀nsúrù irú ẹ̀yin tẹ́ lọ sí Mẹ́kà aláàjì Mọ̀nsúrù irú ẹ̀yin tẹ́ jẹsẹ̀ mú aláàjì Mọ̀nsúrù irú ẹ̀yin tẹ́ jẹ owó àdúrà tẹ́ jẹ kankan irú ẹ̀yin tí sanwó sukú àwọn ọmọ mi lágbájọ́ ọ̀gbádùn tẹ́ ti gbà tẹ́ ẹ̀ bá ilé ṣe àdúrà kí aláàjì Mọ̀nsúrù ọ̀pọ̀ lọ́wọ́ Yunusa Ọlọ́run sì mú yín Ọlọ́run sì mú yín Ọlọ́run sì mú yín rescue mission la wà ní ìsìn tẹ́ bá rescue aláàjì Mọ̀nsúrù tójú aláàjì Mọ̀nsúrù bá ká wọ́n sọ pé àwọn ọmọ yìí kọ́ máa lọ authoritatively aláàjì Mọ̀nsúrù sọ fún mi pé àwọn tó mú Yunusa wá bá wọn ò tí ì padà wá bá wọn kan sọ wípé kì í sọ wọn mọ́ èmi ṣe findings tèmi lábẹ́nú àwọn tó ti lọ rí bálájì Mọ̀nsúrù lábẹ́nú pé ọmọ yìí sọ wọn nílé wọn ò níye àwọn míì sì wá tí wọn ò sílẹ̀kùn fún wọn kan wọlé but ibi tí wọ́n ṣe parí rẹ̀ sí nìyẹn pé wọn wà àwọn tó ń gan náà àwọn náà ti jẹ ẹnu wọn ti tì wọn ò lè sọ but n tí nìkan sọ ní ìsìn ní pé gbogbo ẹ̀yin èèyàn pẹ̀lú nǹkan tálájì Mọ̀nsúrù lórí ṣe lọ́yọ̀ yìí ojú gbà mí tì torí wọ́n lè mọ́ ọ̀rọ̀ mọ́ sọ ilé dàbí èbú o wàhálà ó lè dàbí èbú ní ìsìn lọ́ba nígbà tó ti bẹ̀rẹ̀ ó ti fẹ́ mọ́ bálájì Mọ̀nsúrù this is reality ni tó bá jókòó dáadáa tálájì Mọ̀nsúrù tó bá jókòó tó máa ronú wo dáadáa pẹ̀lú tó wà ní ibi sí nǹkan táwọn ṣe sáwọn ṣe dáa ẹ lọ rí support ọbọ Ọ̀yọ́ lórí pé ń fi ìmáàmù jẹ ẹwà ìgbésẹ̀ ọba lóyìn lórí pé ń correct ìmáàmù you can just imagine ò tẹ́ ronú iye ìgbà tẹ́ fi ṣe wàhálà lórí pàdé Àbíbù nílọrin ṣe sọ fáyé bẹ́ẹ̀ wípé torí pé ẹ fẹ́ rí ìmáàmù Àbíbù tẹ́ lórí kírun nílọrin tẹ́ lórí bí ìmáàmù Àbíbù lábẹ́ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fi torí ẹjọ́ lórí kírun sọ yìí ìgbà tẹ́ fi lórí ṣe meeting pẹ̀lú ẹ̀yin gangan aláàjì Mọ̀nsúrù wá tí wọ́n mọ̀ pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń sọ pé àwọn dìkáàpù wá báyìí náà lẹ́tí mọ̀ pé wọ́n ti mọ̀ pé inú sì ń sọ ọmọ inú ilé just for you to have your way kí lẹ fẹ́ jẹ́ pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ìwé ìsẹ́yìn wá kálẹ̀ káàkiri. What exactly do you really want to drive out from this? fún ní lọ́ọ̀bẹ tẹ́ lọ́ọ̀bẹ ló trigger ọ̀rọ̀ lára mi pẹ̀lú àwọn lọ́ọ̀yà tó jọ sọ̀rọ̀ pé no àwọn wà disappointed lẹ́yìn ará Ògbómọ̀ṣọ́ ṣé bẹ́ẹ̀ yìí tẹ́ ń sọ kọ́ bá yíyàn tó ṣe kíní kan náà lẹ́nu lọ síbi ti Ṣàngó yìí. no ẹ lè celebrate ní tòótọ́ kẹ́ jó kẹ́ yọ pé àti lọ bá wọn náwó ní ìsìn wọn rí wa wọn pàtàkì wa gbogbo àwọ́dù yóò jọ máa ń fún yín láyé pátápátá ẹ ò lè rí àwọ́dù tó Dramendra tó kú ẹ lè ní àwọ́dù tó ti Dramendra ti India ẹ lórí ẹ lè ní tó níbo ló dé lọ́jà sí ó ti lọ gbogbo àwọn kílẹ̀ ní ìsìn kódà kò wúlò fáwọn tó wà láyé mọ́ gbogbo ṣe fẹ́ ní àwọ́dù tó bàbá wa Muyideen Ajani Bello ni ṣé wò lọ ni Aláàfin Ọ̀yọ́ ṣe láwọ́dù tó ní bàbá wa Ṣàngó Ògbómọ̀ṣọ́ àná ṣe láwọ́dù tó ní bàbá wa Aláta ṣe láwọ́dù tó ní bàbá wa Aláta tó ṣe débi pé wọ́n tún kọ́ iléeṣẹ́ wọ́n tún nílé iṣẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tó sì wà ń bẹ̀rẹ̀ sí ẹ ò papọ̀ kẹ́ lọ́rí kó gbogbo àwọn àwáyẹ kẹjọ pawọ́pọ̀ kẹ́ wá sí flower mill yẹn káwọn ọmọ ẹ̀rọ máa ṣiṣẹ́ káwọn develop ẹ wọ́n lọ́rí náwó lórí tí ó yẹ kẹ́ náwó lé lórí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí rẹ̀ anyway ẹ̀yin èèyàn rescue mission láwa o wà láìtọ́lá ẹ̀ rescue mission báyìí láwa ọ̀rọ̀ Aláàjì Mọ̀nsúrù kìí sojú lásán
wàláì azim kì í sojú lásán. Ẹ̀yin náà ti rí fídíò tó kọjá yẹn nísìn reasonably as of the time tálájì fi ń bá ọmọ yìí gbé báàgì tán gbé máa báàgì sẹ́yìn lọ sókè. Alhaji is about 24-25 years older than him. Wọ́n fi ń pè bàbá ìmámù. Nígbà tó kọ́kọ́ dé ọkọ̀ kájú gbogbo wọn nínú ìlú. Wà á mọ̀ ẹ̀dàgbọ́n mọ̀ pè mí bàbá ìmámù, bọ̀bọ́ ìmámù ni kẹ́ máa pè mí. Tọ́rọ mọ gbogbo yín ni mo ń ṣe. Ní bọ̀bọ́ ìmámù ni kẹ́ máa pè mí. Wọ́n ṣílẹ̀kùn fún báyìí orí ibi jókòó tán báyìí. Ẹ bá ti fi bàbá ìmámù sí báyìí ẹ̀ tí tó bẹ́ẹ̀. Ẹ̀ tí mọ̀ nǹkan tẹ́ ń sọ. So èèyàn ẹ má bínú. Ẹ dìde lọ rè kí wọn. Pẹ̀lú gọ́rọ̀ tó bá ti dẹ̀yìn ṣáì. Màá ṣe fídíò mi. Ilé jẹ́ kó orúkọ tó wọlé. Kí n tó edit kí n tó ṣe gbogbo ẹ̀ torí fídíò tí mo sọ fún yín mo gbèsè àti gbogbo ẹ̀. Kí n tó edit yóò gbà mí time. So ẹ padà lè rí. Ẹ̀yin bàbá wa lọ́yọ̀ọ́. Ọlọ́run bá kò ní bá Ọ̀yọ́ jẹ́. Ẹni tí inú mi dùn fún gidi gan jù. Ìnà kí ó gba gold. Torí nígbà tí mo rí ibi tó gbé ṣe congratulatory to send the congratulating message rẹ̀. Inú mi mọ̀ dùn. Inú mi dùn gidi gan. Torí gbogbo àwọn tán fẹ́ fi ba orúkọ Ọ̀yọ́ jẹ́ nìyẹn. Gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń ṣe congratulatory tẹ́lẹ̀ tó ń ṣe yẹn gbogbo àwọn yòókù tẹ́lẹ̀ tó ń ṣe congratulatory yẹn. Bí àbòsí náà fi ń ṣe. Adé fẹ́ fi dá wàhálà lẹ́nu ni. Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ bá rí wàhálà lọ́yọ̀ọ́ èyí tó wà lógun mọ̀ sọ́lọ́ bá yẹn rẹ̀. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.